So Psalm 26, kí ni Psalm 26 wà all about? Nípa integrity, ìdúróṣinṣin, ìwà pípé, ìwà mímọ́, ẹni tí ò kì í ṣiyèméjì, ẹni tó dúró gbim, tó dúró pa. Psalm 26 is about stability. Psalm of prayer ni o, àdúrà ni o, yẹ pé Dávídì gbogbo nǹkan ẹ̀ ó máa ń gbé sọ́dọ̀ Ọlọ́run ni, gbogbo nǹkan àdúrà ni. Tí Dávídì ò bá gbàdúrà a máa yin Ọlọ́run, one of the ó máa ṣèkánu méjèèjì. So ìdúró, ẹni tó fẹ́ dúró ṣinṣin nínú Ọlọ́run, torí ó sọ ní Psalm 25 tá a ṣe last week, ó ní integrity yìí lòun fẹ́ o, nǹkan tóun fẹ́ nìyẹn. Òun fẹ́ dúró, òun fẹ́ jẹ́ mímọ́ nínú Ọlọ́run yìí. Òun ò tiẹ̀ tún fẹ́, òun ò fẹ́ padà sí tẹ̀yìn mọ́. Òun fẹ́ k'Ọlọ́run wo òun kó mọ̀ wípé mímọ́ ni òun. Nítorí a lè tàn Ọlọ́run, arínúróde, olùmọ̀ràn ọkàn, òun lọ́lọ́run. Tá bá tiẹ̀ sọ wípé àjọ scarf mójú àkún powder àṣẹ gbogbo ẹ̀, à sọ pé born again ni wá, but inú wa ọkàn wa tó jìnnà sí Ọlọ́run mọ ẹni tó ń tàn òun. So David sọ wípé Ọlọ́run tó ń rí inú, tó ń rí ọkàn yìí, mo fẹ́ kó rí pé mo dúró ṣinṣin, mo stable, mi níbi kankan lọ, mo dúró, mo tẹ̀lé Jésù Kristi yìí. So tẹ́ bá ń wo Psalm 26, ẹ máa mọ̀ pé stability ni David sọ ọ̀rọ̀ nípa rẹ̀, pé òun ò fẹ́ kó ka òun mọ́ àwọn ẹlẹ́ṣẹ̀. Nǹkan tó máa ṣẹlẹ̀ sáwọn ẹlẹ́ṣẹ̀ òun ò fẹ́ kó ṣẹlẹ̀ sí òun nínú ilé Ọlọ́run ni o. Tí David bá ń sọ̀rọ̀ rẹ̀ kò kì í sọ̀rọ̀, he is not concerned about the people outside. Nǹkan tó ń ṣẹlẹ̀ nílé Ọlọ́run ni David ń sọ. Ipe torí nínú ilé Ọlọ́run oríṣiríṣi ló wà nínú ilé Ọlọ́run o. Àwọn tó ń gba rìbá wà ńbẹ̀, àwọn tó ń parọ́ wà ńbẹ̀, àwọn tó ń fẹnu sọ pé Jésù tó jẹ́ pé ọkàn wọn ó jìnnà sí Jésù ó wà ńbẹ̀, tí wọ́n á dẹ̀ gbé kọ́lá sọ́run tí wọ́n á ṣe gbogbo ẹ̀. Ipe so oríṣiríṣi ló wà, bọ̀ tó pé Olúwa mo fẹ́ kó yà mí sọ́tọ̀ sí wọn. Nítorí àti nígbà mìíràn lè má dá àwọn èèyàn yìí mọ̀ dáadáa, torí wọ́n á súnmọ́ yín pẹ́pẹ́pẹ́pẹ́. Pé Olúwa mo fẹ́ kó jẹ́ kí n yàtọ̀ sí wọn. Torí èmi mo dúró sórí àpáta yìí, mi ò fẹ́ yẹsẹ̀ rárá. So it's all about stability. Ẹ tó dẹ̀ máa stable rẹ̀ ó máa ní relationship pẹ̀lú Ọlọ́run. So it's about relationship tó wà láàrin Ọlọ́run àti Dávídì. Ẹni tí ò bá ní relationship pẹ̀lú Ọlọ́run kí ló fẹ́ dúró lé lórí? Kò sí. So David sọ wípé mo dúró lórí Ọlọ́run, èmi ò fẹ́ bẹ́lẹ́ṣẹ̀ kankan ṣe. Ṣé rí orin tó wá sí mi ní ọkàn nígbà tí mò ń ka Psalm 26, bóyá òbé ló kọ, bóyá sùn ní ni omi ò tiẹ̀ rántí, but summary Psalm 26 òun lórí yẹn. Bí ìmẹ́ tó kọ́ nu wọn ó sọ wípé níbo ló kọ́lé rẹ sí, mo kọ́lé mi sórí àpáta. Èmi kò fẹ́ kọ́lé gbé sọ́run, mo fẹ́ ìgbàlà mo fẹ́. Mo kọ́lé mi sórí àpáta ayérayé, mo kọ́lé mi sórí àpáta ayérayé. Ó sọ wípé ọlọ́gbọ́n kọ́lé rẹ̀ sórí àpáta. Ó ní bíjí tilẹ̀ dé ilé náà kò ní wó. Àṣìwèrè kọ́lé rẹ̀ sórí iyanrìn, afẹ́fẹ́ sì wá fẹ́ ilé yanrìn lulẹ̀. Níbo ló kọ́lé rẹ̀ sí, mo kọ́lé mi sórí àpáta. So ẹni tó bá kọ́ ilé tirẹ̀ sórí àpáta, tí ìjì bá tilẹ̀ dé, toríṣiríṣi dé, ó máa dúró ni o, kò síbi tí ilé yẹn ń lọ. Jésù Kristi sì ni àpáta náà. Ẹni tó bá ti kọ́lé rẹ̀ sórí Jésù Kristi kò síbi tó ń lọ, ìjì á wá ìjà tún lọ ni o. But ẹni tó bá kọ́lé tirẹ̀ tó lọ kọ́ sórí iyanrìn, tó kọ́ tó beautiful gan, but foundation lẹ̀ iyanrìn ni. Nígbà tí ìjì bá dé kí ló máa ṣẹlẹ̀ sí? Ó máa wó ni. So David sọ wípé èmi ò fẹ́ kẹ́ sweep mi, ẹ má jẹ́ kí ìjì gbé mi lọ pẹ̀lú àwọn ẹlẹ́ṣẹ̀ nínú ilé Ọlọ́run. Nítorí rẹ̀ mo sá fún wọn pátápátá. So that's what Psalm 26 is all about. Nípa foundation. Kí ni foundation yín? Ṣé àpáta ni àbí ṣé yanrìn ni? Nǹkan tí Psalm 26 wà nípa ènìyàn. So ọ̀rọ̀ ìyànjú ẹyọ kan la máa ní ká tó lọ ka Psalm 26. Ọ̀rọ̀ ìyànjú náà ni wípé David fún wa ní ọ̀nà méje tí ẹni tó bá ń lépa òdodo, ẹni tó bá mọ̀ pé ó fẹ́ lépa òdodo,
òun fẹ́ parí pẹ̀lú Jésù Kristi yìí, òun ò fẹ́ kán síìpù òun, kán gbá òun pẹ̀lú àwọn ẹlẹ́ṣẹ̀, torí oríṣiríṣi ló wà nílé Ọlọ́run o. Torí ẹ̀ ní Báíbù ṣe sọ pé láti ilé Ọlọ́run nìdájọ́ á ti bẹ̀rẹ̀, nílé Ọlọ́run gangan gangan nìdájọ́ á ti kọ́kọ́ bẹ̀rẹ̀, nítorí Ọlọ́run mọ̀ pé oríṣiríṣi ló wà nínú ilé òun. Báwa kan ṣe wá láti wá sin Ọlọ́run, bẹ́ẹ̀ ni ọmọ kan ṣe wá láti wá ṣiṣẹ́ bàbá wọn Sátánì, láti jẹ́ kí àwọn kan ṣubú. Nǹkan tó wá ṣe nìyẹn, kì í ṣe pé bóyá wọ́n wá jọ́sìn láti wá mú àwọn tó jẹ́ tọlọ́run láti wá jẹ́ kan ṣubú. Nǹkan tó wọ́n wá ṣe nìyẹn. So ọmọ Ọlọ́run gbọ́dọ̀ ní discernment, ṣe mọ̀, ká wà grounded nínú ọ̀rọ̀ Ọlọ́run, torí tá a bá mọ ọ̀rọ̀ Ọlọ́run wọn people wọ̀nyí, kọ́lọ́run ṣàánú ni o, kọ́lọ́run ṣàánú ni. So Dáfídì fún wa ní ọ̀nà méje tí ẹni tó bá ń lépa òdodo tó lè máa rìn, tó mọ̀ pé tí n bá rìn ọ̀nà méje yìí mi ò ní ṣubú, mo máa dúró, mi ò ní ṣubú. Tá láti máa rán wa létí ní gbogbo ìgbà. Ọ̀nà kìíní tí Dáfídì sọ ni wípé èèyàn láti mọ Ọlọ́run yìí o, ẹ láti ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run yìí o. Ẹni tí kò bá mọ Jésù Kristi, báwo ló ṣe fẹ́ ṣe lépa òdodo? Jésù Kristi náà lòdodo náà fún rẹ̀ gangan. So Dáfídì sọ wípé oore ọ̀fẹ́ Ọlọ́run òun ló gbé òun dúró, òun dúró sórí oore ọ̀fẹ́ Ọlọ́run. Kò kì í ṣe pé nípa mímọ̀ ṣe òun, pé òun kọ́kọ́ jókòó lórí oore ọ̀fẹ́ Ọlọ́run, nítorí oore ọ̀fẹ́ Ọlọ́run yẹn, torí oore ọ̀fẹ́ kò ní jẹ́ kó di ìlú, kò ní jẹ́ kó parun. That is who God is. So bó tó o bá mọ̀, tó o ní relationship, tó o ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run náà, báwo ló ṣe fẹ́ ṣe ní òdodo? Kò sí. John 14:6 sọ wípé Jésù wí fún un pé èmi lé ọ̀nà àti òtítọ́ àti ìyè, kò sí ẹni tí ó lè wá sọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi. Ẹ máa gbọ́ o, Jésù sọ pé èmi lé ọ̀nà. Mo fẹ́ kẹ́ imagine ọ̀nà yẹn. Ọ̀nà kan wà báyìí, ẹ fẹ́ tọ ọ̀nà yẹn, tẹ́ bá ti bọ́ sórí ọ̀nà yẹn, ti gba Jésù Kristi, tẹ́ bá ti wá ń bá ọ̀nà yẹn lọ, ọ̀nà yẹn máa gbé yín dé òtítọ́. Tẹ́ bá ti wá dé ní òtítọ́, tẹ́ ń tẹ̀lé òtítọ́ yẹn lọ, òtítọ́ yẹn á gbé yín dé ìyè. Case closed. That is how to live a righteous life o. Ẹni tí kò bá gba Jésù, tí kò sí lórí ọ̀nà yẹn, kò mátà gbogbo kan tó bá kù tó ń ṣe gbogbo, kò sí lórí ọ̀nà yẹn. Èyí láti kọ́kọ́ wà lórí ọ̀nà yẹn. Ọ̀nà yẹn sì ni Jésù Kristi. So tá bá ti wá ń rin ọ̀nà yẹn, tá ti wà lórí ẹ̀, tá ti rìn lọ, òtítọ́ ló máa já wa sí. No corner, no bending, kò sí nǹkan kan, straight ni. Ó gbé wa lọ sí òtítọ́ nìyẹn. Ẹ máa rí welcome to truth. Nígbà tá bá sì ti dé welcome to truth, ẹ dẹ̀ rí truth yẹn lọ, á gbé yín dé welcome to life, abundant life, eternal life. Gbàm ló máa gbé yín lọ. So aláti mọ Jésù, ká ní Jésù, ká ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run. Ìkejì ni wípé ká má jókòó tàbí dàpọ̀ pẹ̀lú àwọn aláìṣòótọ́. A ti ṣe ní Psalm 1, a tún lè lọ wo fídíò Psalm 1 dáadáa. Ẹni tó bá ń jókòó tó ń dàpọ̀ pẹ̀lú àwọn aláìṣòótọ́ àti àwọn àgàbàgebè èèyàn, ó máa ṣìnà, kò sọgbọ́n ẹ̀, kò sí bí èèyàn ṣe lè máa ṣe tó. Tẹ́ bá sọ pé ọ̀rẹ́ mi ṣáà ni wọ́n kàn tí ìbọn ní èké ni, ìyẹn ò sọ pé ká má kí wọn ò, bọ̀ kẹjọ máa rìn, kẹjọ máa wọlé, kẹjọ máa wọ̀ta. Àti ṣubú ẹni yẹn ó easy bàjẹ́. Proverbs 13:20, ìwé òwe orí 13:20 ó sọ wípé ẹni tí ó ń bá ọlọ́gbọ́n rìn yóò gbọ́n, ṣùgbọ́n ẹgbẹ́ àwọn aṣiwèrè ó máa ń ṣègbé ni o, ó máa ń ṣègbé ni. Àwọn olè wọ́n lọ jalè níbì kan, wọ́n jalè tán, níbi tán jókòó sí tán ti ń mu bíà. Ọmọ tí ò lọ bá wọn jalè kò máa pọ́n tiẹ̀ lọ jalè ní o. Àwọn ọ̀bọ̀tù ọ̀rẹ́ ẹ̀ ni wọ́n, ó kàn ní pé àwọn ọ̀rẹ́ òun jókòó wọn mu bíà, òun náà lọ jókòó ń bá wọn mu bíà. Àwọn ọlọ́pàá dẹ̀ ń lé àwọn olè bọ̀, nígbà kan dé wọ́n kó gbogbo wọn papọ̀. Kí ló fẹ́ fi prove ara ẹ̀ pé òun ò lọ bá wọn jalè? So ẹni tó bá ti mọ̀ pé òun fẹ́ lé òdodo, kò tiẹ̀ ní bá wọn jókòó papọ̀, kò ní bá wọn, tó bá ti ń bá lágàbàgebè rìn, aláìṣòótọ́ tó mọ̀ pé ni yóò ṣòótọ́, tètè rọra yẹra fún. Ìkẹta, Dáfídì sọ wípé òun sá fún ẹ̀ṣẹ̀ o. Ẹni tó bá ń fẹ̀ṣẹ̀ ṣeré, báwo ló fẹ́ ṣe lépa òdodo? Kò possible, torí Olúwa mà pé Olúwa kórìíra ẹ̀ṣẹ̀. Dáfídì ní mo sá fẹ́ṣẹ̀,
mi ò tiẹ̀ fi ṣeré rárá. Lóòótọ́ mo ti ṣẹ̀rí o, ṣùgbọ́n mo sáfẹ́ṣẹ̀ mi tún lọ́bẹ̀ mọ́. Isaiah 59 verse 2. Isaiah 59 verse 2. Ó ní ṣùgbọ́n àìṣedéédé yín òun ló yà yín kúrò lọ́dọ̀ Ọlọ́run yín. Àti ẹ̀ṣẹ̀ yín òun ni ó pa ojú rẹ̀ mọ́ kúrò lọ́dọ̀ yín. Tó bá fi dà pé Ọlọ́run ò gbọ́, tó bá di pé èèyàn gbàdúrà, quote scripture, ṣe. Nígbà tẹ́ṣẹ̀ bá ti wà, mo sọ fún wa, mọ́mì tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, wọ́n ti sọ wípé disobedience. Sátánì á rò pé ṣé léyìí ó kọ́ ẹ̀mí kó gbàdúrà 2 hours, ó ń waste time ẹ̀ ni. Ó ń waste time ẹlẹ́ṣẹ̀ ni. Ìwọ́n máa tó lọ ṣe nǹkan ẹ̀ ń sìn. Ìyẹn cancel gbogbo àdúrà 2 hours téèyàn gbà. Àti pé tá bá tiẹ̀ ń gbàdúrà gan, ẹni tó bá gbà nínú ẹ̀ṣẹ̀ tó fẹ̀ṣẹ̀ ṣeré àdúrà ẹ̀ ò lọ síbi kankan. Ọlọ́run ò gbọ́ ọ. Ọlọ́run ò kì í lè wo ẹ̀ṣẹ̀. Kò kì í lè wo ẹ̀ṣẹ̀. Àdúrà kan tẹ́lẹ̀ṣẹ̀ lè gbà ní Olúwa ṣàánú fún mi, ó ti tán. Olúwa ṣàánú fún èmi ẹlẹ́ṣẹ̀. That's the only prayer tẹ́lẹ̀ṣẹ̀ lè gbà. So Ọlọ́run kórìíra ẹni tó bá ti ń ṣẹ̀. So David sọ pé mo sáfẹ́ṣẹ̀ ni o, torí mo ń lépa òdodo yìí o, integrity yìí mi ì fi ṣeré, mo ń lépa ẹ̀. So mo sáfẹ́ṣẹ̀. Ìkẹrin ni wípé you have to love God and his truth. David sọ pé mo fẹ́ràn Ọlọ́run, mo sì fẹ́ràn òtítọ́ rẹ̀. Tí ò bá fẹ́ràn Ọlọ́run kò lè fẹ́ràn òtítọ́ Ọlọ́run, torí òtítọ́ ẹ̀ òun lọ̀rọ̀ rẹ̀. Báyìí ni kò ṣe, báyìí ni kò ṣe. Nígbà tó bá lè ṣe nǹkan tọ́lọ́run sọ pé kò ṣe, tó dẹ̀ sọ pé o fẹ́ràn Ọlọ́run, irọ́ ló pa. Ẹni tó fẹ́ràn Ọlọ́run lẹni tó ń ṣe nǹkan tọ́lọ́run sọ pé kò ṣe, tó sì kórìíra nǹkan tọ́lọ́run sọ wípé ká kórìíra. As simple as bring your tithe into your house. Ọmọ kan ti sọ pé kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀, you don't have to pay tithe to go. You just disobey God. It doesn't matter what any pastor say. Ṣé bá rí kánú Bible fúnra wa? It's simple. He said it. Just do it. Ó ti tán. So ẹni tó fẹ́ràn Ọlọ́run á tẹ̀lé òtítọ́. Nǹkan tọ́lọ́run sọ pé ṣe, má ṣàgbèrè. Yes sir. Ò ní ṣe. Ìkan oníkan má jẹ́ kó wọ̀ ẹ́ lójú. Okay, mo ti gbọ́, mi ò ní ṣe. Simple. You just follow him. That shows that you love him. Ẹni tí ò bá fẹ́ràn Ọlọ́run kò lè fẹ́ràn òtítọ́ Ọlọ́run o. Àti pa òtítọ́ yẹn máa difficult o. Àti pé ẹni tí ò bá tiẹ̀ mọ Ọlọ́run gan, báwo ló fẹ́ ṣe fẹ́ràn Ọlọ́run? You cannot love somebody you don't know. O lè fẹ́ràn ẹni tó mọ̀. You have to first know him. When you know God, you will love him. David mọ Ọlọ́run dáadáa o. David mọ Ọlọ́run dáadáa, ó sì fẹ́ràn Ọlọ́run. Òun ló ṣe sọ pé ó ní mo fẹ́ràn Ọlọ́run, mo sì fẹ́ràn òtítọ́ rẹ̀. So ìfẹ́ Ọlọ́run ṣe pàtàkì sáwa onígbàgbọ́. Tá bá fẹ́ràn Ọlọ́run, àìmọye nǹkan téèyàn ò ní ṣe. Joseph ní èmi ò lè ṣerú eléyìí, ẹ̀ṣẹ̀ ni, mo fẹ́ràn Ọlọ́run mi jù yẹn lọ. I can't do it. Mi lè ṣe. Nǹkan tọ́lọ́run ò bá fẹ́ kí n ṣe, mi ò ní ṣe because I love him. Kò ṣe pé ìbẹ̀rù punishment nìkan, bọ̀ nítorí mo fẹ́ràn Ọlọ́run yìí. Ó yá lọ witness, gbogbo yín ẹ máa ṣe, ẹ lọ máa jẹ́rìí. For the past 1 year sí, ààrẹ tó jẹ́ pé kò tí ì jẹ́rìí fún yàn kan láàrin wa. Tàbá dẹ̀ sọ á ní I love God. You don't love him. Yóò fẹ́ràn ẹ. Tó bá fẹ́ràn ẹ, nǹkan tó ọkàn Ọlọ́run, nǹkan tó wà lọ́kàn Ọlọ́run jù ní pé ká lọ máa jẹ́rìí, ká máa sọ̀rọ̀ nípa Ọlọ́run, ìhìn rere fáwọn èèyàn. Ìyẹn la fi sọ pé èèyàn fẹ́ràn Ọlọ́run. So David sọ wípé I love God and I love his truth. So ẹni tó máa lépa òdodo á jẹ́ ẹni tó fẹ́ràn Ọlọ́run, tó sì fẹ́ràn òótọ́ Ọlọ́run. Ìkarùn ni wípé á jẹ́ ẹni tó fẹ́ràn ilé Ọlọ́run o. David ní I love his tabernacle. Ilé Ọlọ́run, nígbà tó bá sọ pé o fẹ́ràn èèyàn, o ò délé ẹ̀. Ẹjọ́ ṣé èèyàn fẹ́ràn ẹni yẹn bẹ́ẹ̀? O fẹ́ràn èèyàn but ilé ẹ̀, I don't need to go to. I love him but I don't have to go to his house. Rí pé èèyàn kan tọ́ra ẹ̀ ni. So David sọ pé mo fẹ́ràn ilé Ọlọ́run nítorí pé ní ilé Ọlọ́run ni ògo Ọlọ́run ti máa ń sọ̀kalẹ̀. A dẹ̀ rí pé nínú ilé Ọlọ́run lóòótọ́ nínú àgọ́ ni ògo Ọlọ́run ti máa ń sọ̀kalẹ̀. 2 Chronicles chapter 7 verse 1. Tá bá rántí, a máa rí pé ńgbà tí Solomon tí wọ́n kọ́ tẹ́ḿpìlì tán, tí Solomon offer sacrifice, kí ló ṣẹlẹ̀? Ògo Ọlọ́run ń ṣe ló kún tẹ́ḿpìlì. Ó kún rẹpẹtẹ ni. Hebrews 10:25 náà.
Hebrews 10:25 sọ fún wa wípé kí a má kọ ìpéjọpọ̀ ara wa sílẹ̀ gẹ́gẹ́ bí àṣà àwọn ẹlòmíràn. Ṣé rí bá ṣe ń papọ̀ lórí òkè Síónì yìí, tó bá jẹ́ pé Ọlọ́run ṣí ojú wa ká máa rí àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ sí wa nítorí pé à ń papọ̀. It's called corporate blessing. Àwọn nǹkan kan wà tó ń ṣẹlẹ̀ bá ṣe papọ̀ lórí òkè Síónì yìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa ò là ń jọlá o, tó jẹ́ pé àmọ́ torí pé àjọ ń papọ̀ lórúkọ Ọlọ́run tó ló sọ pé ibi tí èèyàn méjì àbí mẹ́ta bá ti wà òun wà láàrin wa. So tá bá ti papọ̀ báyìí bẹ́ẹ̀ làwọn áńgẹ́lì ń lọ sókè bẹ́ẹ̀ là ń sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ là ń lọ sókè bẹ́ẹ̀ là ń sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ ló ṣe rí nínú ilé Ọlọ́run. There's a corporate anointing that when you go to the house of God you don't live there the same because his presence is there. Even bí ẹni tó jẹ́ pásítọ̀ ńbẹ̀ bí ò tiẹ̀ jẹ́ tọlọ́run gan, the fact wípé àwọn ọmọ Ọlọ́run bíi méjì mẹ́ta ti wà ńbẹ̀, ògo Ọlọ́run ó máa sọ̀kalẹ̀ síbẹ̀. So David sọ wípé èmi fẹ́ràn ilé rẹ̀. Ṣé máa ń sìn láyé online sìn a lot of people tiẹ̀ fẹ́ lọ church mọ́, tá bá ti wò online àti kúrò lórí ẹ̀, kò lè ever rí bí kéèyàn lọ sí ilé Ọlọ́run o. Blessing tó wà kéèyàn lọ sí ilé Ọlọ́run ó yàtọ̀ sí pé èèyàn ń wo service lórí íńtánẹ́ẹ̀tì o. So David sọ wípé èmi fẹ́ràn Ọlọ́run. Hebrews 10:25 ẹ jẹ́ ká kà fúnra wa ká má ṣe kọ ìpéjọpọ̀ ara wa sílẹ̀. There's a corporate anointing gẹ́gẹ́ bí àṣà àwọn ẹlòmíràn. Don't do it. Ọlọ́run mọ̀ pé íńtánẹ́ẹ̀tì máa wà kó tó sọ wípé ká má kọ ìpéjọpọ̀ ara wa sílẹ̀. So níbẹ̀ ni ògo Ọlọ́run sì ti máa ń sọ̀kalẹ̀. So aláti fẹ́ràn ilé Ọlọ́run. Ohun ẹ̀kẹfà tí David sọ ni wípé ìgbàgbọ́ òun nínú Ọlọ́run. Aláti nígbàgbọ́ nínú Ọlọ́run. Ẹni tí ò bá nígbàgbọ́ nínú Ọlọ́run kò lè ní integrity kankan, kò sì lè dúró ṣinṣin. Kí ló fẹ́ fi dúró ṣinṣin? Because tó bá nígbàgbọ́ nínú Ọlọ́run, nígbà tí ìṣòro kékeré bá dé ó máa lọ wábi tó ti máa rí ọ̀nà àbáyọ mìíràn, ṣe mọ̀. But tó bá nígbàgbọ́ nínú Ọlọ́run wípé God is more than able to take care of me, kí ni mò ń wá káàkiri, ó máa jẹ́ kéèyàn lè ní integrity. Kò ní sí pé tó bá lọ ṣe ìkànnú ìjọ tó bá ti bá wọn cooperate àwọn ò ní promote ẹ. You don't even care about their promotion ó ti ẹ̀ fẹ́ pọ̀ anyways. You are just there serving your God. You won't compromise. You see, because you have faith in this God. Ẹni tí ó bá dẹ̀ nígbàgbọ́ nínú Ọlọ́run yìí kò lè wù Ọlọ́run. Èèyàn láti nígbàgbọ́ nínú Ọlọ́run yìí láti lè wù Ọlọ́run. Hebrews 11:6. Hebrews 11:6. Ó ní ṣùgbọ́n láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú. Nítorí ẹni tó bá ń tọ̀ Ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ àti pé òun ni olùṣẹ̀san fún àwọn tí ó ń fi ara balẹ̀ wá. So ẹni tí ò bá nígbàgbọ́ nínú Ọlọ́run á ṣe nǹkan tí kò yẹ kí kó ṣe. Mo gbọ́ sister kan young sister tán fún ní contract àwọn gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà mi ní sọ state yẹn. Ó ní wọ́n ní pé kóun wọ́n pè ní wọ́n fẹ́ help ẹ̀ ni pé kó kòtì fún iṣẹ́ kan. Ó dẹ̀ bíìdì fún iṣẹ́ yẹn kò tiẹ̀ mọ̀ pọ́n máa fóun. Ìgbà tó débẹ̀ lọ gbé kinní lé lọ́wọ́ 300 million. Ó ní fún kinní. Wọ́n ní àwọn fún ní róòdù kan, àwọn fẹ́ kó lọ tún róòdù kan ṣe. So wọ́n máa sọ̀rọ̀ lórí ẹ̀ kó lọ wo róòdù yẹn tó bá ti wò kó padà kó wá sọ bó ṣe rí fún àwọn. Sísà yẹn ní inú òun ti ẹ̀dùn òun lọ. Ìgbà tóun débẹ̀ ó rí pé wọ́n ti tààbẹ̀ kò sí kankan tó ṣe róòdù yẹn. Gọ́tà side méjèèjì nìkan ni ó dàbí pé ó nídìí kan díìgì kan tún ṣe díẹ̀ pé wọ́n tà ẹ̀ ni. Òun wá padà lọ fún wọn nípa bóyá ẹ ṣiṣẹ́ yìí ẹ ṣe kọtẹ fún òun o. Róòdù tẹ kọ yẹn wọ́n ti tà ẹ̀ wọ́n ṣẹ̀ ṣe gan ni ó sì tuntun síbẹ̀ pé bẹ́ẹ̀ lẹ fún wọn ní àwọn ọmọ ìpè tuntun ni àwọn ọmọ ìpọ́n ti ṣe. Owó yẹn ẹni báyìí ó ní 60 million nínú ẹ̀. Òun tóun sáìn ẹ̀ tóun 50 million nínú ẹ̀. So ìwọ ọ̀tẹ́bà tó bá fẹ́ lọ ná ṣáàṣì nǹkan kan síbẹ̀ ṣá eléyìí tó kù títí ẹni. So mo wọ́n 110 million yẹn ìyẹn kò sẹ́ẹ̀dì ẹ̀ sí wa kó máa mú lọ. Sister yẹn ní no God forbid pé I'm a child of God, ọmọ Ọlọ́run ni mí.
ìyà ń jẹ àwọn èèyàn nílùú, àwọn èèyàn orí nǹkan jẹ. Ẹ bá gbé contract 300 million ọ̀rọ̀ tó ní wọ́n ti ṣe, kí ló fẹ́ sọ fọ́lọ́run? Òun ò lè ṣerú ẹ̀. Tó bá fẹ́ kóun lọ ṣe gọ́tà yẹn, owó tó mọ náà kò lè ju 3 million. Tó bá fẹ́ kọ̀ yẹn fóun kóun lọ ṣe, òun wá dúpẹ́ lọ́wọ́ òun, òun wá gbà. Bọ̀ kóun gbé 300 million, òun ò ní lè sùn, kí ló fẹ́ sọ fọ́lọ́run? I'm a child of God. Wọ́n wò títí pé ṣé ìwọ nìkan ni kìrìsìtẹ́nì ni àmì iye kìrìsìtẹ́nì tó ń fún ṣẹ́ńbí tó wọ́n dẹ̀ ṣe gbogbo tó yẹ kán ṣe. Ó ní òye, I'm different. I'm a child of God. Maybe I can't do it. I can't do it. So ó take ẹni tó really tí gbàgbọ́ ẹ̀ dúró dáadáa nínú Ọlọ́run láti sọ wípé òun ò ṣe. Èèyàn mìíràn gan kíákíá ló máa ti rationalize ẹ̀ pé máa ti ẹ̀ mú 3 million lọ fún tithe in church, pásítọ̀ mi gan á gbà mí pé mo ṣe nǹkan kan, ṣe mọ̀, máa lọ fún àwọn aláìní 3 million, máa ti ẹ̀ kọ́ church kan nú ẹ̀, á justify bá ṣe máa ná owó yẹn. Adé sọ wípé Ọlọ́run ò ní bínú sí. You see, so it takes somebody that really have faith in this God láti lè sọ wípé I'm a child of God. I can't do that. I can't do it. I'm different. So David sọ wípé ìgbàgbọ́ mi nínú Ọlọ́run, my faith in God, ó jẹ́ kí n ní integrity, ó jẹ́ kí n lè dúró, mi ò ní yẹ̀. Kò sí kankan tó lè jẹ́ kí ìgbàgbọ́ mi nínú Ọlọ́run yìí tó máa jẹ́ kó yẹ̀. So ìkeje tó fún wa ni wípé òun máa ń yin Ọlọ́run. Actually mẹ́jọ ni, but mo fi méjì, tó fi méjì papọ̀ nípa pé kéèyàn máa jẹ́rìí witness àti pé kéèyàn máa yin Ọlọ́run. Kí ni ìdí ẹ̀ tó ṣe pàtàkì ká máa yin Ọlọ́run? Tó tá bá yin Ọlọ́run, èèyàn máa ń carry presence Ọlọ́run ni. When you praise him, you carry his presence. Ṣé mọ̀ pé Psalm 100 verse 4 sọ pé you enter into his gate with thanksgiving, and then his court, and then you go into his court pẹ̀lú praise. Ẹ bá mi quote ẹ̀ Yorùbá, Minister Olúmọ, Psalm 100 verse 4 ní Yorùbá. Verse 4. I will enter into his gate with thanksgiving and into his court with praise. Ìyìn rẹ̀. So kan tí David máa ń ṣe nìyẹn. So torí pé David máa ń yin Ọlọ́run, ó máa ń lọ sínú ilé Ọlọ́run. David, only 7 times a day do I praise God. Ní Psalm 31 verse 1 gan, ó ní I will praise the Lord at all times. His praise shall continually be in my mouth. Ẹni tó máa ń yin Ọlọ́run ní gbogbo ìgbà, ó máa ń carry presence Ọlọ́run. So when you carry his presence, you cannot fall into sin. Sátánì ò ní ráyè tìyàn ṣubú, because you are always carrying his presence. Kò wá dúró ń bẹ̀ nìkan, ó lóun máa ń jẹ́rìí sí gbogbo nǹkan tọ́lọ́run ti ṣe, witness. Mélòó ní wa ló ń witness báyìí? Mélòó ní wa ló máa lọ ń sọ pé nǹkan báyìí lọ́lọ́run ṣe, wá gba Jésù Kristi yìí. Adẹ̀ láti wọ bàtà ìgbàlà o, lára nǹkan bàtà gospel of peace, ara ìhámára ogun wa nìyẹn ò tá fi ń ja ogun. A láti wọ bàtà tá fi ń wàásù ìhìnrere Ọlọ́run. Mélòó ní wa ló ń wàásù ìhìnrere Ọlọ́run? So ẹ tó bá fẹ́, tó fẹ́ really ní integrity, tó fẹ́ really lé òdodo yìí, David sọ wípé ó máa witness o, òun jẹ́rìí sí gbogbo nǹkan tọ́lọ́run ṣe, òun sì ń yin Ọlọ́run. So àwọn nǹkan méje tí David sọ pé òun ṣe, táwa náà lè ṣe láti lè jẹ́ ká dúró nínú òdodo, láti lè wo Ọlọ́run, òun nìyẹn. Ẹ jẹ́ ká ka Psalm 26. Psalm 26 verse 1. Àdúrà olódodo ni, prayer, psalm àdúrà ni. Mo ti sọ fún wa. Ẹ lè sọ pé àdúrà ẹni rere àbí, but mo prefer àdúrà olódodo. Torí èèyàn lè jẹ́ ẹni rere kó má dẹ̀ jẹ́ olódodo lọ́dọ̀ Ọlọ́run. So àdúrà olódodo òun ni Psalm 26. David bẹ̀rẹ̀ pẹ̀lú pé Olúwa ṣe ìdájọ́ mi. Olúwa, mélòó ní wa ló lè sọ pé Olúwa ṣe ìdájọ́ mi tó máa pass test náà? Ẹ jẹ́ ká bira wa tá bá délé pé ṣé tolúwa bá tiẹ̀ ṣèdájọ́ lẹ́yìn sí tó test mi, ṣé mo máa pass, ṣẹ́yìn máa pass? Jẹ́ ká ṣe mọ̀ pé ká má tanra wa ò, ká sọ òtítọ́ fúnra wa. Tolúwa bá gbé wa sórí scale sí bí ọ̀rọ̀ Jóòbù, ṣé ìwọ̀n yẹn ṣó mọ gún
rege so but David sọ pé Olúwa ó dá mi lójú ṣe ìdájọ́ mi, mo fẹ́ kó ṣe ìdájọ́ mi Olúwa, nítorí tí mo ti ń rìn nínú ìwà títọ́ mi. Nígbà kan wà tí mi ò rìn nínú ìwà títọ́ o, ṣùgbọ́n nísìnyí David sọ pé nítorí tí mo ti ń rìn nínú ìwà títọ́ mi, mo ti ń rìn ìwà títọ́ ń sìn o, kò sí ẹ̀ṣẹ̀, kò sí nísìnyí mo dúró pani. So Olúwa ṣèdájọ́ mi. Èmi ti gbẹ́kẹ̀lé Olúwa pẹ̀lú, torí mo gbẹ́kẹ̀lé ẹ pátápátá, kò sún sọ́nà mìíràn lẹ́yìn Ọlọ́run, ẹ̀yin nìkan ni mo gbẹ́kẹ̀lé. Ó ní ǹjẹ́ ẹsẹ̀ mi kì yóò yẹ̀, ẹsẹ̀ mi ò ní yẹ̀ o, mo dúró lórí àpáta Kristi, mo dúró pam ni, kò síbi tí mò ń lọ, mo dúró gbọ̀ngbọ̀n ni. So ṣèdájọ́ mi Olúwa, ṣèdájọ́ mi kó rí wípé lóòótọ́ mo ti wà nínú ìwà títọ́. Ní verse 2 ó ní wádìí mi, tún wá wádìí mi Olúwa, wá wádìí mi gangan, examine me gangan. Ó ṣe pé kò kàn ṣèdájọ́ káwọn èèyàn lè rí wípé mo jàre, bí mo ṣe ń ṣe lóòótọ́ ó yàtọ̀ sí àwọn aláìgbàgbọ́. But ní verse 2 ó ní wádìí mi kàn fẹ́ kó ṣèdájọ́ nìkan, mo fẹ́ kó wádìí mi, examine me. Kò kìí ṣe pé torí nǹkan tí mò ń sọ, but mo fẹ́ kó rí ìdí mi gangan, lọ wò mí láti ìsàlẹ̀ ìdí mi, mo fẹ́ kó rí gbogbo rẹ̀, kò kúkú sí nǹkan tó pamọ́ lójú Ọlọ́run. Dán inú mi wò, wo inú mi Ọlọ́run, báwo ni inú mi ṣe rí sí ọ? Dán inú mi wò, àti ọkàn mi wo ọkàn mi wò, ọkàn àgbèrè, ọkàn gbogbo pípààyàn, ọkàn burúkú yẹn kò sí ńbẹ̀ mọ́. Olúwa wo ọkàn mi wò. Ẹni tó bá lè sọ bẹ́ẹ̀ wípé Olúwa wádìí mi kí o sì rí ìdí mi, dán inú mi wò àti ọkàn mi wò. Ẹni tó try ni tó lè sọ bẹ́ẹ̀ níwájú Olúwa, torí èèyàn ò lè tàn Olúwa, ọba arínúróde, olùmọ̀ràn ọkàn ni. As a matter of fact, 1 Kings chapter 9 verse 4-5, 1 Kings chapter 9 verse 4-5, Ọlọ́run fún rẹ̀ gangan jẹ́rìí sí Dávidi. Ọlọ́run sọ fún, nígbà tó sọ fún Solomon wípé tó bá lè rìn bíi ti bàbá rẹ̀, ó ní bàbá ẹ̀ is a man after my own heart o, ẹni ọkàn Ọlọ́run ni Dávidi, tó ló rìn, Dávidi rìn ní ọ̀nà mi. Ọlọ́run fúnra wọn ló jẹ́rìí o sí Dávidi o. Even though Dávidi lẹ́ṣẹ̀ kan tó ṣẹ̀ o, kò ṣe pé bí a kò ṣẹ̀ o, ẹ̀ṣẹ̀ méjì pàápàá, but lẹ́yìn ẹ̀ṣẹ̀ yẹn Dávidi rìn ní ọ̀nà pípé. Ọlọ́run fúnra wọn gan jẹ́rìí sí wípé Dávidi ẹni bí ọkàn Ọlọ́run ni, ẹni tó jẹ́ wípé ó níbẹ̀rù Ọlọ́run ni. Òun ló ṣe sọ wípé test me and see if I will not pass this test. Verse 3 ó ní nítorí ìṣeun ìfẹ́ rẹ̀ ń bẹ níwájú mi, ìfẹ́ Ọlọ́run ni, because I love this God, àti òtítọ́ rẹ̀, love and truth ni. Nítorí ìṣeun ìfẹ́ rẹ̀ ó ń bẹ níwájú mi o, èmi sì ti ń rìn nínú òtítọ́ rẹ̀. Ẹ tó bá fẹ́ràn Ọlọ́run nìkan ló lè rìn nínú òtítọ́ Ọlọ́run o. Dávidi sọ wípé ìṣeun ìfẹ́ rẹ̀ ń bẹ níwájú mi o, ní mo ń wò ní ṣẹ́jú ìfẹ́ tọ́lọ́run yìí tó ní sí mi àti òtítọ́ rẹ̀. So mo fẹ́ràn Ọlọ́run yìí, mo sì tẹ̀lé òtítọ́ rẹ̀. In fact, ó sọ ní Psalm 119 verse 11, Psalm 119 verse 11, ó ní ọ̀rọ̀ rẹ ni mo pa mọ́lé àyà mi, kí èmi kí ó má bá ṣẹ̀ sí ọ. Ìyẹn bó ṣe fẹ́ràn òtítọ́ Ọlọ́run tó nìyẹn, ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní mo pa ọ̀rọ̀ Ọlọ́run yẹn, mo pa mọ́ ní ọkàn mi gidi ni, kémi kí ó má bá ṣẹ̀ sí ọ. Verse 4 ó ní èmi kò bá ẹni asán jókòó, ìyẹn àwọn ẹlẹ́tàn tó ń tanra wọn, ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ máa ń, èèyàn míì á tanra ẹ̀, á máa sọ fún yín pé ó ti born again ní 20 years, kò tí ì born again rárá. So ó ní èmi kò bá ẹni asán jókòó, irú wọn mi ì bá wọn jókòó, bẹ́ẹ̀ ni èmi kì yóò bá àwọn aláyídáyídà, àwọn kí ni Yorùbá wọ̀dì mìíràn fún àyídáyídà ẹ, àwọn aláṣehàn, ṣe mọ̀ kákan mọ́ rí pé mo wà ń bẹ̀, ìránṣẹ́ Ọlọ́run ni mí, àwọn ló máa ń lá òdùjù, ẹ bá ti dá wọn mọ̀, ẹ bá ti dénú ìjọ, ọkàn wọn dẹ̀rẹ́ ó jìnnà sí Ọlọ́run, ó jìnnà sí Ọlọ́run pátápátá. Dávidi ní mo dárú wọn mọ̀ nínú ilé Ọlọ́run, so pé mo máa ń sá fún wọn ni, mi ì bá wọn jókòó pọ̀, mi dẹ̀ bá wọn wọlé, mo rọra ń avoid wọn ni. Torí tí kò bá ṣèpinnu láti tẹ̀lé Jésù yìí ní gidi,
ó easy fún o láti bá ru wọn jókòó, láti bá ru wọn wọlé. Àgùntàn tó bá sì bá járìn rèé, ó máa jẹ̀gbẹ́ ni o. So David sọ wípé èmi ò bá wọn jókòó, mi ì bá wọn jókòó rárá, mi ì dẹ̀ tiẹ̀ bá wọn wọlé papọ̀. I allow them, wọ́n kàn fẹnu sọ Ọlọ́run ni, Ọlọ́run ò sí nínú ọkàn wọn. They profess Jesus with their mouth, but Jesus is not in their heart. I know them, so I don't relate with them at all, ni David ń sọ. So ní verse 5 ó ní èmi ti kórìíra ìjọ àwọn olùṣe búburú. Àwọn kan wà tó jẹ́ pé àwọn yẹn ti wọ́n tẹ̀ wá ń ṣe búburú ni. Wọ́n wicked, iṣẹ́ ibi làwọn yẹn tiẹ̀ wá ṣe. Inú ilé Ọlọ́run ni David sọ gbogbo nǹkan tó ń sọ yìí ló ti ń ṣẹlẹ̀ o. Pé èmi ti kórìíra ìjọ àwọn olùṣe búburú, èmi kì yóò sì bá àwọn ènìyàn búburú jókòó. Àwọn tó tẹ̀ pé iṣẹ́ ibi làwọn wá ṣe yẹn, mi ì tiẹ̀ lè bá wọn jókòó rárá. Ìyẹn àwọn ẹgbẹ́ òṣìkà. Ṣé mọ̀? Ó ní mi ì lè bá wọn jókòó nítorí aṣebi ni wọ́n. Ẹ lè ka Proverbs 13 verse 20 tá bá ṣe tán. Proverbs 13 verse 20. Then Psalm 1 verse 1. Ó máa tún help láti ṣàlàyé verse 4 and verse 5 yẹn. Ní verse 6, ó ní èmi yóò bẹ́ẹ̀ mà verse 20. Ó ní èmi yóò wẹ ọwọ́ mi lé àìlẹ́ṣẹ̀. Èèyàn láti wẹ ọwọ́ rẹ̀ ni o, kọ́wọ́ èèyàn kò jẹ́ mímọ́. Ọwọ́ wa rèé funfun nẹ́nẹ́ ni o. Ẹni tọ́wọ́ rẹ̀ ò bá mọ́ kò lè wọ bí mímọ́ tọ́lọ́run wà o. David sọ pé mo wẹ ọwọ́ mi. Ṣé mà in the olden days ká tó lè wọnú tabernacle, wọ́n máa láti lọ wọ́n fọ gbogbo ọwọ́ àti priest àti kán lè jẹ́ mímọ́ kó tó di pé wọ́n á lè wọnú tẹ́ḿpìlì Ọlọ́run. David sọ pé mo wẹ ọwọ́ mi lé àìlẹ́ṣẹ̀, kò sẹ́ṣẹ̀ kankan kò sí, mo wẹ ọwọ́ mi ni. Bẹ́ẹ̀ ni èmi ó sì yí pẹpẹ rẹ ká Olúwa. Nítorí pé mo ti wẹ ọwọ́ mi, èmi náà wọ ilé Ọlọ́run, mo yí pẹpẹ Ọlọ́run, mo wá síbi ọ́tà níbi pẹpẹ Ọlọ́run. Ẹni tí kò bá mọ́ kò lè lọ síbi pẹpẹ Ọlọ́run, kò lè lọ. Verse 7, ó ní kí èmi kí ó lè fi ohùn ọpẹ́ rò kalẹ̀, torí mo fẹ́ràn láti máa wá fi ohùn ọpẹ́ fún Ọlọ́run yìí. Kí n wá sí tẹ́ḿpìlì rẹ̀, kí n wá síbi pẹpẹ, kí n wá máa yílẹ̀, kí n máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí fún gbogbo nǹkan tọ́lọ́run yìí tó ṣe fún mi. Kí n gbé Ọlọ́run yìí, kí n gbé ga. Ó ní kí èmi kí ó sì máa sọ̀rọ̀ gbogbo iṣẹ́ ìyanu rẹ̀, kí n lè máa sọ̀rọ̀ iṣẹ́ ìyanu Ọlọ́run yìí pé Olúwa ẹ̀yin lẹ ṣe báyìí, Olúwa ẹ̀yin lẹ ṣe báyìí. Kò kìí ṣe pé lórí pẹpẹ Ọlọ́run nìkan. David máa ń lọ káàkiri. David kò sọ pé torí pé òun jọba, gbogbo nǹkan tọ́lọ́run bá ṣe David máa ń sọ. Eléyìí tá ṣe ń kà lẹ́nu yìí sìn, ó kọ sílẹ̀ fún wa ni. Ara iṣẹ́ tó ṣe nìyẹn, ká lè rí kà àwọn nǹkan tọ́lọ́run ṣe, títóbi Ọlọ́run, ká lè mọ Ọlọ́run. Ó sì ń ṣiṣẹ́ witness, even though kò sí láyé ń bímọ, ó sì ń ṣiṣẹ́ ìránṣẹ́ yẹn. David sì ń ṣe lọ. Ó là ń kà lẹ́yìn, la rí kà lẹ́yìn. Gbogbo nǹkan tí David ṣe, ó kọ sílẹ̀ fún wa ká lè mọ irú iṣẹ́ tí Ọlọ́run tó ń ṣe. So David sọ pé ohun méjì tí máa ń ṣe tí n bá ti lọ sí ilé Ọlọ́run nìyẹn. Màá lọ sí pẹpẹ Ọlọ́run, màá dúpẹ́, màá kọrin ọpẹ́, mo máa gbé Olúwa ga, màá ròyìn gbogbo nǹkan tọ́lọ́run ti ṣe, màá ròyìn rẹ̀ fún àwọn èèyàn nínú ìjọ Ọlọ́run. 1 Thessalonians 5:18. 1 Thessalonians 5:18 ló sọ pé ká máa dúpẹ́ nínú ohun gbogbo. Kò ní fi ṣe kan tó ń ṣẹlẹ̀ sí Dávìdì. Time tó yẹ kí Dávìdì tiẹ̀ kó máa sunkún, kó máa ronú pé Olúwa pẹ̀lú gbogbo bí mo ṣe bá yín rìn, ẹ dẹ̀ jẹ́ kí nǹkan bí eléyìí ṣẹlẹ̀. Kí ni Dávìdì máa ń ṣe? Níṣe Dávìdì á tún máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Dávìdì tún máa yí ńlẹ̀ ni. Tí má ti rántí ìlú kan tí ó lọ bá wọn jà, tí ó lọ jà fúnra wọn lọ pé Dávìdì ò wá ràn wá lọ́wọ́, àwọn Fílístì máa wá ń kó gbogbo nǹkan ìkórè wa. Dávìdì sì bẹ Ọlọ́run, Olúwa ṣé kí n lọ jagun fún àwọn èèyàn yìí? Olúwa ní máa lọ. Dávìdì sì débẹ̀, ó jagun, ó ṣẹ́gun gbogbo àwọn Fílístì, kò jẹ́ kó kúrò kan ìkórè wọn lọ. Nígbà tí Dávìdì jagun tán, ìlú náà ìlú olódi ni. Kí làwọn èèyàn yìí ṣe? Wọ́n lọ pe Sọ́ọ̀lù pé máa bọ̀, ọ̀tá ẹ̀ wà ń bí o, kò lè escape torí ìlú olódi ni bí tó bá wá sí wàá rí pa. Àwọn tó jẹ́ pé òun ló lọ ràn wọ́n lọ́wọ́ ni o. Àwọn ló tún pe ọ̀tá rẹ̀. Dávìdì dẹ̀ bi Ọlọ́run, Olúwa
ṣé lóòótọ́ ni Sọ́ọ̀lù ń bọ̀? Ọlọ́run sọ pé lóòótọ́ ni Sọ́ọ̀lù ń bọ̀. Tó bá jẹ́ èmi ni mo máa sọ wípé Olúwa ṣe bí mo bí yín, ẹ̀yin lẹ sọ pé kí n wá bá àwọn èèyàn yìí jà. Mo ṣe parí ogun náà ni mo dúpẹ́ ọ jẹ́ kí n win o. Bó ti ṣé ọ̀tá náà tún wá ń bọ̀, Ọlọ́run sọ pé ó ń bọ̀. Kí ni Dáfídì ṣe? Ó pe àwọn mẹ́ẹ̀lẹ̀, ó ní àwọn máa jump over fẹ́ǹsì ìlú yẹn bó ṣe gùn tó ní odi ìlú yẹn. Wọ́n dẹ̀ Olúwa dẹ̀ fún lágbára lóòótọ́, wọ́n jump bàtàn jump tán ṣe Dáfídì tún kọrin sọ́lọ́run. I can run through a troop and leap over the wall. Hallelujah. Hallelujah. That is just somebody that just loves God. David ò rí nǹkan kan tọ́lọ́run ṣe tí kò tó àbí tó kù díẹ̀. Gbogbo nǹkan máa fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni. Kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ sí Dáfídì, ọpẹ́ ni ló máa fi ń dú lọ́wọ́ Ọlọ́run. K'Olúwa fún wa lóore ọ̀fẹ́ láti lè máa ṣe bẹ́ẹ̀. So a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a sì tún jẹ́rìí sí gbogbo iṣẹ́ ìyanu tí Ọlọ́run ṣe. Gbogbo challenges ẹ̀ ó máa fi ń dúpẹ́ ni. A tún wá sọ t'Olúwa bá tún ti wá dá lóhùn, a wá fi ṣe testimony kí gbogbo èèyàn lè mọ̀ wípé Ọlọ́run ló ṣe irú nǹkan bí eléyìí, ló ṣe fún òun. Verse 8, ó ní Olúwa, èmi ti ń fẹ́ ibùjókòó ilé rẹ̀. Ibùjókòó ilé rẹ̀ yẹ kan tí mo fẹ́ gangan nìyẹn o. Mo fẹ́ máa wà nínú àgọ́ rẹ̀, nítorí nínú àgọ́ rẹ̀ ibẹ̀ ni ọlá rẹ̀ wà, ibẹ̀ ni ọlá Ọlọ́run ló máa ń wà. Ògo Ọlọ́run ó máa ń farahàn nínú ilé Ọlọ́run. Wípé mo fẹ́ kí n wà ní ibùjókòó ilé rẹ̀. Láíláí tí ẹni kò ṣe láyé ń bí nìkan, tí mo bá tún kúrò, Olúwa mo fẹ́ kí n wà. Nǹkan tó ń wù mí nìyẹn. Nǹkan tó wù mí lọ́kàn mi, ohun tí mo fẹ́ kẹ́ ṣe fún mi nìyẹn. Kí n wà ní ibùjókòó ilé rẹ̀, níbi àgọ́ ọlá rẹ̀, mi tí ọlá rẹ̀ tó wà, ibẹ̀ ni mo fẹ́ wà Ọlọ́run. Kí n máa wo ògo rẹ̀, kí n rí ògo Ọlọ́run. Inú tí máa ti rí ògo rẹ̀, inú mi máa ń dùn ni. Inú mi máa ń dùn ni. Nítorí tá bá lọ sí ilé Ọlọ́run, ògo Ọlọ́run ó máa ń farahàn. Especially tó bá jẹ́ ibi tí àwa tó jẹ́ pé Kristẹni gidilẹ̀, ọmọ Ọlọ́run lóòótọ́, tó jẹ́ pé ọmọ Ọlọ́run lóòótọ́ lórí ní pọ̀ jù nínú ilé yẹn, a máa rí ògo Ọlọ́run. Nígbà mìíràn lọ́jọ́ Sunday ẹ máa rí angels going up and down, descending, coming down, going up, going up, going. It's so beautiful, so beautiful. Níbi tí Ọlọ́run bá wà, so ògo Ọlọ́run ó máa ń hàn nínú ilé Ọlọ́run. So ẹni tí Ọlọ́run bá ṣí lójú tó dẹ̀ jẹ́ tó ń lé ìwà òtítọ́, ìwà mímọ́, a máa rí wípé wow, so orúkọ tó ń ṣẹlẹ̀ nínú ilé Ọlọ́run leléyìí. Exodus 40:34, nígbà tí tabernacle, ẹ máa rí pé ògo Olúwa sì kún inú àgọ́ náà. Ìyẹn kàn kọ́ wa, ó jẹ́ ká mọ̀ wípé ògo Olúwa ó máa ń kún inú àgọ́ Ọlọ́run, the tabernacle, which is what we call church today. Verse 9, ó ní má ṣe kó ọkàn mi pọ̀ pẹ̀lú àwọn ẹlẹ́ṣẹ̀. Torí ìdájọ́ yìí nígbà tó bá ṣẹlẹ̀ nílé Ọlọ́run ló máa ti bẹ̀rẹ̀ o. Àti pé táwọn ẹlẹ́ṣẹ̀ bá ti fẹ́ jẹ ìyà wọn gan láyé ń bí, Olúwa má kó mi pẹ̀lú wọn o. Má kó mi pẹ̀lú wọn, nítorí mo ti jẹ́ kí ọkàn mi, mo ti jẹ́ kó yàtọ̀ sí tiwọn pátápátá. Má ṣe kó ọkàn mi pọ̀ pẹ̀lú àwọn ẹlẹ́ṣẹ̀, tàbí ẹ̀mí mi pẹ̀lú àwọn ènìyàn ẹ̀jẹ̀. Olúwa mo yà mí lọ́wọ́ sí wọn. Gbogbo nǹkan tó ń ṣe yẹn mi mọ̀ ń pa ẹ̀. Ọkàn kan lèmi mú wá láti wá sìn ọ́, láti bá ọ rìn títí dópin. Ó ti tán. Goal kan tí mo ní nìyẹn, mi tún ní, kò sí goal mi tí mo tún ní. So nígbà tí àwọn èèyàn yìí bá fẹ́ jẹ ìyà ẹ̀ṣẹ̀ wọn, Olúwa vindicate mi o. Má jẹ́ kémi bá wọn jẹ. Olóṣè bẹ̀rẹ̀ pẹ̀lú verse 1 ni pé vindicate me. Má jẹ́ kí n ṣe ìdájọ́ tèmi lótìtọ́ tí mo wà lórí rẹ̀. Má jẹ́ kí n bá àwọn ẹlẹ́ṣẹ̀, má jẹ́ kí n bá wọn jẹ ìyà wọn o. Torí ẹlẹ́ṣẹ̀ máa jẹ ìyà. Kò sẹ́ni tó máa ṣe tí ò ní jìyà ẹ̀. It's just a matter of time. A jẹ́ ọmọ, a tún jẹ́ ọmọ, a tún jẹ́ ẹ̀. So Dáfídì sọ pé Olúwa má ṣe kó ọkàn mi pọ̀ pẹ̀lú àwọn ẹlẹ́ṣẹ̀, tàbí ẹ̀mí mi pẹ̀lú àwọn ènìyàn ẹ̀jẹ̀. Psalm 28:3, ó sọ wípé má ṣe fà mí lọ pẹ̀lú àwọn ènìyàn búburú àti pẹ̀lú àwọn oníṣẹ́ ẹ̀ṣẹ̀ tí ń sọ̀rọ̀ àlàáfíà sí aládùúgbò wọn, ṣùgbọ́n ìwà ìkà ń bẹ ní ọkàn wọn. David try to explain Psalm 28:3 wípé irú àwọn èèyàn yìí wọ́n ń sọ̀rọ̀ àlàáfíà, God bless you ma, God bless you ma, ṣùgbọ́n nínú wọn ìkà ló wà nínú wọn. Ìkà ló fẹ́ ṣe, but wọ́n á sọ God bless you ma.
nígbà tán bá rí yín, God bless you sir, pastor, God bless you sir, but iṣẹ́ ibi ló wà lọ́wọ́ wọn. David sọ pé torí mo mọ̀ pé wọ́n á jẹ ìyà wọn nígbà tán bá fẹ́ jẹ ìyà yìí, Olúwa má jẹ́ kí n bá wọn jẹ ìyà wọn, yọ mí kúrò, ṣèdájọ́ tèmi lọ́tọ̀. Verse 10, lé ọwọ́ ẹni tí ìwà ìkà ń bẹ, ọwọ́ ọ̀tún wọn sì kún fún àbẹ̀tẹ́lẹ̀. Ìwà ìkà ń bẹ lọ́wọ́ wọn o, bẹ́ẹ̀ ni ọwọ́ ọ̀tún wọn bẹ́ẹ̀ ló kún fún àbẹ̀tẹ́lẹ̀. Kí ló ń pè lábẹ̀tẹ́lẹ̀? Bribe. Bribe ló ń jẹ́ àbẹ̀tẹ́lẹ̀. Ṣé ẹ mọ̀ wípé a máa rò pé níta ni àbẹ̀tẹ́lẹ̀ wà, nínú ilé Ọlọ́run. Nígbà tó bá fẹ́ ṣe ordination, àwọn tí ò bá lọ take care pastor, tó take care àyàwó pastor, orúkọ wọn ò ní àpíà. Ẹjọ́ kí là ń pè yẹn? Nígbà tí àwọn kan bá ti lọ gbé nǹkan fún ìyàwó pastor, ti gbé nǹkan fún pastor láti ṣe gbogbo ẹ̀, ṣe mọ̀ list má wọlé, orúkọ yín ti wà ń bẹ̀, orúkọ yín ti wà ń bẹ̀. Ṣé ìyẹn ò ṣe nǹkan kan? Kó wà ń bẹ̀, kó máa ka ọ̀rọ̀ Ọlọ́run lọ ń bẹ̀. Ṣé ìyẹn ò kì í ṣe bribery? Ẹjọ́ láti ṣe favour fún yàn, àbí ẹni tọ́lọ́run fún lẹ́bùn láti máa teach, ẹ̀bùn kálukú ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹni tọ́lọ́run fún lẹ́bùn láti máa teach, ó ní irọ́, kò ní jẹ́ kẹ́ni yẹn, kò ní jẹ́ kó teach, ìyàwó ẹ̀ ló fẹ́ kó máa teach. Ó dẹ̀ mọ̀ pé ìyàwó ẹ̀bùn àdúrà ló ní. Ó mọ̀ pé ìyàwó ẹ̀bùn, ó kálukú ló ní ẹ̀bùn títí rẹ̀. But torí pé o fẹ́ lo favoritism, ẹjọ́ kí là ń pè yẹn nínú ilé Ọlọ́run? Nínú ilé Ọlọ́run. So ó pọ̀ nínú ilé Ọlọ́run o. Tó o bá ti wà ní good book pastor, kò sí promotion fún ẹ nínú ilé Ọlọ́run. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ni? So David sọ pé ọwọ́ ọ̀tún wọn ó ti kún fún àbẹ̀tẹ́lẹ̀ o. Wọ́n ti gba àbẹ̀tẹ́lẹ̀ láti máa favour wọn èèyàn. Pé bọ̀ t'Olúwa, èmi ò sí nínú wọn, èmi ò ṣerú ẹ̀, èmi ò ṣerú ẹ̀. Ẹ lè ka Proverbs 21 verse 27. Proverbs 21 verse 27. So verse 11, ó ní ṣùgbọ́n bí ó ṣe ti èmi ó máa rin ìwà títọ́ mi. Orí integrity yìí ni mo fẹ́ dúró lé, Olúwa. Ìwà títọ́ yìí lèmi fẹ́ máa rìn. Èmi ò ready àti compromise. Gbogbo nǹkan tó ń ṣe yẹn, èmi ò ready àti ṣe kankan ń bẹ̀. Mo ti make up mind mi, mo ti ṣe ìpinnu wípé Olúwa yìí lèmi máa sìn. Mo ti ṣe ìpinnu pé mo fẹ́ tẹ̀lé Olúwa yìí lóòótọ́ àti lódodo. Mo ti ṣe ìpinnu wípé mi ò ní fi nǹkan mi ní fi mọ́ ti Ọlọ́run yìí. Nítorí náà Olúwa, ó ní rà mí padà. Rà mí padà, ìyẹn pé deliver me, gbà mí lọ́wọ́ gbogbo àwọn ọ̀tá, gbà mí lọ́wọ́ gbogbo àwọn ẹni ibi. Torí ẹ má jẹ́ kí n tàn yín, tó bá ti ń ṣe òtítọ́ báyìí nínú ìjọ Ọlọ́run, ẹ̀sọ́ níbi tó bá jẹ́ pé tó jẹ́ olórí ń bẹ̀, ẹni tó jẹ́ pé ó ti compromise ni, kò ní fẹ́ràn ẹni tó bá ti ń ṣe òtítọ́ o. Kò sí nǹkan tí mo ti experience, kò ní fẹ́ràn ẹni tó bá ti ń ṣe òtítọ́. Ẹ̀rù yín máa bà wọ́n ni. Wọ́n fẹ́ ṣèpàdé tán, máa mọ̀ pé ìpàdé yẹn gan pé irú ìpàdé tó jẹ́ pé Ọlọ́run ò fẹ́ approve of, wọn ní invite yín síbẹ̀. Tó náà mọ̀ pé you will not agree. You will say pé ẹ máa kó ti Bible. They won't. So ìyẹn wà ń bẹ̀. So David sọ pé Olúwa, gbà mí lọ́wọ́ irú wọn o. Tó nígbà míì wọ́n á gbógun tì yín ni. Wọ́n á gbógun, wọ́n máa gbé ogun tì yín ni pé ẹ̀yin lè jẹ́ kán ní free day, jẹ́ kán rọ̀ ní church yẹn bó ṣe wù wọ́n. Wọ́n á gbógun. But David sọ pé Olúwa, rà mí padà. Má jẹ́ káwọn ẹni ibi yìí, má jẹ́ kán rí mi gbé ṣe nǹkan kan. Rà mí padà. Kí o sì ṣàánú fún mi. Ilẹ̀ àánú Olúwa dẹ̀ré kò kì í ṣú. Ṣàánú fún mi. Olúwa máa ń ṣàánú ni. Àti fẹ́lẹ́ṣẹ̀ o, àti fún olódodo. Ilẹ̀ àánú Olúwa ò kì í ṣú. Olúwa máa ń ṣàánú ni. Á ṣàánú fẹ́lẹ́ṣẹ̀, á sì tún ṣàánú fọ́mọ tirẹ̀ pàápàá. So we can always go to the throne of grace and plead for mercy. A lè béèrè fáànú ní gbogbo ìgbà. So David sọ pé Olúwa, ìwà títọ́ yìí lèmi fẹ́ máa rìn. Nítorí náà rà mí padà. Má jẹ́ ìṣubú sọ́wọ́ àwọn ọ̀tá. Kó sì ṣàánú fún mi. Kó ṣàánú fún mi. Verse 12. Ó ní ẹsẹ̀ mi dúró ní ibi títẹ́jú. Níbi tó tẹ́jú gidi. Mo dúró pa ni o. Mi ò dúró sórí iyanrìn.
mi ò dúró sí pothole inú pothole. Dáfídì sọ pé mo dúró lórí ilẹ̀ tó tẹ́jú, ilẹ̀ gidi ni mo dúró lé lórí. Nínú àwọn ìjọ ni èmi yóò máa fi ìbùkún fún Olúwa. Nínú ìjọ Olúwa èmi á wá, màá máa fi ìbùkún fún Olúwa. Èmi á máa gbé Olúwa ga ni nínú ìjọ Ọlọ́run. Mo dúró sórí Kristi àpáta ayérayé, mo dúró ṣin. Òun la ṣe mọ̀ pé stability òun ni Dáfídì sọ̀rọ̀ ní Psalm 26 wípé ẹni tó bá máa dúró ṣinṣin ní iwájú Ọlọ́run ó láti jẹ́ ẹni tó ní integrity, á jẹ́ ẹni tó ní ìwà mímọ́. So Dáfídì jẹ́ ká rí wípé nítorí pé òun ní ìwà mímọ́, nítorí pé òun tẹ̀lé gbogbo nǹkan tọ́lọ́run fẹ́, òun sì kórìíra àwọn nǹkan tọ́lọ́run ò fẹ́. As a result of that, mo dúró ṣinṣin ni o. Mo dúró lórí ilẹ̀ tó tẹ́jú, ilẹ̀ tí mi ò lè ṣubú lórí rẹ̀. Àpáta ayérayé ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹni tó bá ti kọ́lé rẹ̀ tó kọ́ sórí Jésù Kristi kò lè ṣubú, á dúró pa. Ṣùgbọ́n ẹni tó bá ti kọ́ tiẹ̀ tó kọ́ sórí iyanrìn, kò sí bó ṣe lè kọ́ bó ṣe fáyìn tó. Nígbà tí ìjì bá dé, ìjì máa wó ni o. Ẹ jẹ́ kí n conclude pẹ̀lú Matthew chapter 7 verse 26 to 27. Matthew 7 verse 26 to 27. Ó ní ẹnikẹ́ni tí ó bá sì gbọ́ ọ̀rọ̀ tèmi wọ̀nyí tí kò sì ṣe wọ́n, ó ní èmi ò fi wé aṣiwèrè ènìyàn kan tí ó kọ́ ilé rẹ̀ sí orí iyanrìn. Ìyẹn tó bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tá sọ gbogbo yìí o, tó dẹ̀ kà nínú Bíbélì o, tí kò sì tẹ̀lé nǹkan tí Ọlọ́run sọ wípé kó ṣe. Bible pẹ̀lú wọn ní aṣiwèrè ènìyàn. Ó ní wọ́n kọ́ ilé wọn, wọ́n kọ́ sórí iyanrìn ni o. Verse 27, ó ní òjò sì rọ̀, ìkún omi sì dé, afẹ́fẹ́ sì fẹ́, wọ́n sì bìlù ilé náà. Kí ló ṣẹlẹ̀? Ilé náà sì wó. Ó ní ìwó rẹ̀ sì pọ̀ jọjọ, ó wó pátápátá ni, kò ṣeé tú papọ̀, kò ṣeé tú ṣe papọ̀ pé ká tútù kọ́. Ó wó pátápátá ni. Ṣùgbọ́n ẹni tó bá dúró sórí Jésù Kristi àpáta, ẹni tó gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ̀, tó dúró sórí Kristi àpáta ni, ìjì á dé, ìjì á kàn fẹ́, òjò á rọ̀, atẹ́gùn á fẹ́, kò síbi tí àpáta ń lọ. Àpáta dúró ni, ó dúró láéláé ni. Jésù ń pè ọ́, ọ̀rẹ́ máa bọ̀, wá gbáre lọ́dọ̀ bàbá. Ṣe ìpinnu láti gba Jésù sínú ayé rẹ̀. Mú Jésù gẹ́gẹ́ bí ọ̀rẹ́ òtítọ́. Ọ̀rẹ́ ayé ó máa ń fìyàn sílẹ̀ o. Ṣùgbọ́n Jésù Kristi yìí kò kì í fìyàn sílẹ̀. Ọ̀rẹ́ tó máa ń súnmọ́ ni pẹ́típẹ́tí ni, nínú ìṣòro, nínú wàhálà, nínú ọ̀pọ̀. Jésù Kristi ò kì í fi ọmọ títí rẹ̀, kò kì í fi sílẹ̀. Kò kì í fi sílẹ̀. Wá gba Jésù Kristi yìí. Wá dìrọ̀ mọ́ Jésù Kristi yìí. Ọ̀rẹ́ òtítọ́ ni. Ọ̀rẹ́ òtítọ́ ni. Bóyá o ti gba Jésù tẹ́lẹ̀, but ẹ ò rí ọ̀nà òdodo. One way or the other, o ti compromise. Ìwọ náà mọ̀ pé tá bá tẹ̀sí ẹ̀ ń sìn bí Dáfídì ṣe sọ verse 2, o mọ̀ pé ní lórí scale yẹn, scale yẹn máa já ni. Oore ọ̀fẹ́ wà fún ọ láti tún bẹ̀rẹ̀ pẹ̀lú Jésù Kristi. Padà wá, is a God of second chance. Ìbájọ́ ẹ̀ tó fún ẹni third chance pàápàá. Padà wá kó wá rin ọ̀nà náà, wá rin ọ̀nà ìyè yìí, ọ̀nà òtítọ́. Tó bá dẹ̀ jẹ́ pé o kàn ń lọ church tẹ́lẹ̀ ni, ìwọ gan o kàn rò pé Kristẹni pé tó bá ti ń lọ church ọmọ Ọlọ́run nìyẹn. Rárá o lè jẹ́ pastor, o lè jẹ́ alábòjútó, o lè jẹ́ ìyàwó pastor. O lè máa lọ church for 40 years kó máa ṣe activities níbẹ̀. Ìyẹn ò jẹ́ kó di ọmọ Ọlọ́run. Ẹni tó bá confess tó jẹ́wọ́ Jésù Kristi ní Olúwa àti olùgbàlà nìkan, tó sì bẹ̀rẹ̀ sí ní rin ọ̀nà òtítọ́, tó fẹ́ràn Ọlọ́run, tó kórìíra nǹkan tọ́lọ́run kórìíra, tó fẹ́ràn nǹkan tọ́lọ́run tó fẹ́ràn, òun là ń sọ pé ọmọ Ọlọ́run o. So tó bá fẹ́ gba Jésù Kristi sínú ayé rẹ̀, kó jẹ́ ká jọ gba àdúrà wípé Olúwa, mo máa ra mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀. Nítorí tèmi ló ṣe kú ikú oró lórí igi àgbélébùú. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí.
èmi náà fẹ́ bá ọ jíǹde bó ṣe jíǹde lọ́jọ́ kẹta. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Ẹni tó bá sọ ọ́ lóòótọ́ àti lódodo, torí Olúwa rí ríròde olùmọ̀ràn ọkàn ni, torí pé lọ́kàn ẹni tó sọ pé lóòótọ́ ló sọ bẹ́ẹ̀. Olúwa sì fún ẹ lórí ọ̀fẹ́ láti lè máa fi rin ọ̀nà náà. Tó bá ti gba Jésù, ó ti ń rin ọ̀nà náà nìyẹn o. Ọ̀nà náà máa gbé ọ dé òtítọ́, òtítọ́ á sì gbé ẹ dé ìyè. Lọ́jọ́ náà a ríra wa, a yọ̀ mára wa pé eléyìí méèkì ẹ̀, sísà ẹ̀ méèkì ẹ̀, mọ́mì wa méèkì ẹ̀, mi Saloma ayọ̀ mára wa. Àní sọ pé sísà yẹn ń kọ́ àyín ò máa méèkì ẹ̀, yín ò ní jẹ́ pé tiwa lọ́jọ́ náà lórúkọ Jésù o. Jésù ń bọ̀, kò ní pẹ́ dé mọ́. Alágbára ń bọ̀, Jésù wa ń bọ̀ wá. Mo ní Jésù wa ń bọ̀ láti wá ṣèdájọ́ ayé. God bless you all in Jesus' name.